station, can you sort it out? Me, because some people can't record here. You now tell me. IG is so we pay and record. You record IG is so we pay and anybody has the right to record when you are part and ask questions. Madam. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Ghana ni wọ́n ti kojú ìjà ogun sáwọn ọmọ ilẹ̀ wa Nàìjíríà bíi mẹ́rin kan gbẹ̀mí lẹ́nu méjì lára wọn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹ̀ bí àwọn afurasí ọ̀gá ọlọ́ṣà náà ṣe ìkọlù sí àwọn iléeṣẹ́ ìfowópamọ́ GCB, Ecobank pẹ̀lú Zenith ní ìlú Lebanon nílẹ̀ Accra, Ghana. Iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n kojú ìjà sí àwọn àtìláwí lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ àti dẹ́kun ìwà burúkú ọ̀hún bẹ́ẹ̀ nípa kíkọjú ìbọn sí àwọn oníṣẹ́ láabi náà. Àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ń lé àwọn oníṣẹ́ láabi náà bí wọ́n ṣe wà nínú ọkọ̀ bíi méjì tuntun kan kí wọ́n tún láǹfààní láti pa ẹyọ kọ̀ọ̀kan nínú ọkọ̀ méjèèjì. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n wá láǹfààní láti pàdé wáráwọ́ tó ọmọ ilẹ̀ wa Nàìjíríà kan Augustine Okechukwu gẹ́gẹ́ bí afurasí gbòógì lára àwọn àtìláwí náà. Lára ohun wọ́n rí gbà láti rí ọkọ̀ aládàáwà méjì pẹ̀lú ìbọn ìléwọ́ kan ṣoṣo. Fàákàjà ló wáyé láàrin arábìnrin kan pẹ̀lú àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà lójúnà ọba lórí bí àwọn ọlọ́pàá náà ṣe kọ̀jálẹ̀ fún arábìnrin ọ̀hún láti ṣe ìkálẹ̀ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Arábìnrin náà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀kọ̀rọ̀ sọ́kan lára àwọn ọlọ́pàá ọ̀hún lórí bí ìyẹn ṣe wí fún ọmọ arábìnrin náà wípé kò lẹ́tọ̀ọ́ láti ya wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Lójú ẹsẹ̀ ni arábìnrin ọ̀hún ti ń lérílẹ̀ka máa pé ó yá ní iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n bá tó bẹ̀ pẹ̀lú ìrànwọ́ fún ilé ìtàrí. Arábìnrin náà ní àwọn ọlọ́pàá dá dúró lójú náà bí ó ṣe ń lọ sí ibẹ̀ kan kí ọ̀gá àgbà lára àwọn ọlọ́pàá náà tó dá lóhùn. Arábìnrin náà ló bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé àwọn lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ilẹ̀ wa Nàìjíríà láti ṣe àyàkálẹ̀ àwọn ọlọ́pàá tó bá dá wọn dúró lójú òpópónà nítorí ààbò tara wọn. Òun ni àwọn fi ń gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀. From him now. Come and collect it from him. Madam. IG ti sọ wípé o ní right láti record. Who said that? IG. Who's IG? Ó yá jẹ́ àlọ́ station yín ká lọ sọ. Oh yeah now, let's go to your station ká lọ sort it out. Me because some people can't record here. You now tell me. IG ti sọ wípé a lè record. You record IG ti sọ wípé a lè rí anybody have the right to record when you are part and ask questions. Madam. To have a proof. So if you're not telling me I don't have the right to record, then you have to tell me. Go. Oh, me record, only come and record. Let me have the papers and driving license. Oh, Lele. What do you say? Come and record. We're not fire for you. Òfin wo ló ní kí n má record? Ṣé lórúkọ ẹ̀ ni? Why are you coming out? Yes, I asked him to do it. You asked him to do it? Yes, it is there. How about that? You have a journalist. Is there? Catch it. What the phone? Ṣebí police secondary school ẹ lọ. Ó yé mi, ṣé mi lọ police school ni? Ó lọ police school. Ó yá kọ́ọ̀rùn. Ó yá gbà lọ́wọ́ ẹ̀ náà. Ṣé bó fẹ́ gbà ní? Ó yé mi. Kẹ́tẹ́ bá ti máa ń fẹ́ lọ gbé machine ẹ̀ ni ó ń lọ. Ó ń sọ̀rọ̀ pé ta ni ta lélẹ̀ tó ń rìkọ́dù. Bó pọ̀ nǹkan tó sọ náà. Ẹ nà ó ní láì dájú pé pé. No, kò kàn náà ṣe bí ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀. You are their superior officer. It's part of us. No, he doesn't have the right to interfere in what is not court to do. Check it. Ẹ káwọn kan tó wà pushing. Oh yeah. Ẹ kàn ló ṣe fún wọn ṣe bí wọ́n ṣe fún. No, má ṣe fún. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́ni tó jẹ́ ọmọye sípò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà látinú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC
Àtíkù Abubakar ló máa ti wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tuurutu ó di ilé-ẹjọ́ gíga ìjọba pọ̀ tí ń bẹ ní olúluwà Àbújá máa wí fún ilé-ẹjọ́ náà láti tètè yọwọ́ kílàńkó ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò nínú lílànfààní láti díje dupò ààrẹ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Àtíkù ló wọ́ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ilé-ẹjọ́ lórí ẹ̀sùn wípé níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe àrọ́dáradá ìwé ẹ̀rí mùsùlùmí NYSC certificate. Àtíkù fúnra lára rẹ̀ ló farahàn níwájú ilé ẹjọ́ lọ́jọ́ Ẹtì lákòókò tó wọ́ ọ̀rọ̀ ọ̀hún ilé ẹjọ́ máa tako aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tó ń ti àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC. Àtíkù ló rọ ilé ẹjọ́ láti yọwọ́ kílàńkó aláṣẹ Bọ́lá Ahmed Tinubu kò nínú nílànfààní láti díje dupò aláṣẹ tọdún 27 eléyìí tí ń bọ̀ lọ́nà lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí wípé ó fi àrọ́dáradá ìwé ẹ̀rí ṣọwọ́ sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2027. Àtíkù ló tẹ̀wájú wípé ìwé ẹ̀rí náà ló máa gbé orúkọ Tinubu Bọ́lá Adékúnlé lórí dípò Bọ́lá Ahmed Tinubu. Ó pé orúkọ òun ló farahàn nínú eléyìí tó fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò ṣáájú ètò ìdìbò ọdún 2023 tó ti lọ tó ń ti ọdún 27 tó ṣe ń bọ̀ lọ́nà. Àtíkù wá rọ ilé ẹjọ́ láti gbé ọ̀rọ̀ mú yẹ̀wò dáadáa kí wọ́n lè mọ irúfẹ́ ìwà tí ń bẹ lọ́wọ́ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn ló ti kẹ̀yìn pátápátá sí ẹ̀sùn eléyìí tí Francis Ẹniadé lẹ́ni tó jẹ́ ọmọye látinú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC sípò aṣòfin àgbà tí ń fẹ́ ṣojú ìfẹ́lódùn borí pé odò ọ̀tìn ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún ti ń pé níṣe ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò láti ọ̀dọ̀ Adéwálé Ẹgbẹ́dùn ni wọ́n ṣèkọlù sí òun. Bí bọ́tà láti máa kẹ̀yìn sí irúfẹ́ gbólóhùn bẹ́ẹ̀ ló wáyé lẹ́yìn tí ìkọlù kan ṣẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ táwa yìí ìyẹn ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí bí ètò ìdìbò ṣe ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹniadé ló fẹ̀sùn kan abẹnugan ilé náà wípé níṣe ni àwọn ọmọ gànfẹ́ kan tó ń ti àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n bẹ̀ lábẹ́ Ẹgbẹ́dùn ni wọ́n ṣèkọlù sí òun lábàdì. Kódà òun mórí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Òkòkòdé nítorí ọ̀rọ̀ ààbò ẹ̀mí òun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán tó ń ti àwọn àwòrán tààrí lóríṣiríṣi láti rí bí àwọn ọkọ̀ tó jẹ́ ti Ẹniadé ọ̀hún ti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àpalára látàrí ìkọlù gbogbo eléyìí táwọn kan ṣe sí. Aṣòfin Ẹgbẹ́dùn lákòókò tó ń fèsì ló nàka sí Ẹniadé gẹ́gẹ́ bí ẹni tí àwọn kan lẹ́ka òṣèlú ti ń dúnkokò mọ́ lóòrèkóòrè. Ó pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn wọ̀nyí ni wọ́n padà wá ṣe ìkọlù sí i. Ṣáájú èyí òun ni Ẹgbẹ́dùn náà ti nàka sókè wípé àwọn náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú làwọn ti fi ọ̀rọ̀ ṣọwọ́ sí ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà lórí ìdúkokò táwọn náà rí gbà lórí ọ̀rọ̀ òṣèlú. Àmọ́ máa nàka sí ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí eléyìí tó ń gbìyànjú láti máa dẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdìbò ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá nàka sókè wípé òun ṣetán bẹ́ẹ̀ òun fi ara òun sílẹ̀ kí iléeṣẹ́ ọlọ́pàá ó ṣiṣẹ́ ìwádìí tó lọ́rìn dáadáa lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí àwọn lè mọ eléyìí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ń bẹ. Ó wá rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba àlàáfíà láàyè kó jọba lákòókò ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà lọ́jọ́ àbámẹ́ta ọ̀la. Àjọ aṣọ́bodè nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n máa ti láǹfààní láti dóòlà àwọn ọmọ kìnìún bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan ìyẹn ní pápá òfurufú Nnamdi Azikiwe tí ń bẹ ní olúluwà Àbújá bí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan ṣe ń gbìyànjú láti kó wọn kúrò nílẹ̀ wa Nàìjíríà lọ sílẹ̀ Kóńgò. Bákan náà ni ọwọ́ òfin tún bá àwọn afurasí bíi 3 kan lórí ẹ̀sùn wípé àwọn gan ni wọ́n ń gbìyànjú láti kó àwọn ẹranko méjèèjì ọ̀hún kúrò nílẹ̀ wa Nàìjíríà o. Iṣẹ́ náà ni wọ́n mú ṣe látàrí ìfọwọ́sowọ́pọ̀ tí ń bẹ láàrin àwọn ikọ̀ àjọ kọ́sítọ̀mù ọ̀hún ìyẹn ní ọjọ́ 4 oṣù kẹjọ ọdún táwa yìí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó mójútó ọ̀rọ̀ àwọn ẹranko ìyẹn ní ti àjọ kọ́sítọ̀mù Àánú Ọ̀mání ló fẹ́ ilé nínú àtẹ̀jáde kan lọ́jọ́ 10 oṣù kẹjọ ọdún táwa yìí máa pé àwọn ẹranko náà ni wọ́n máa ń kó láti ìpínlẹ̀ Kánò lọ sí olúluwà Àbújá pẹ̀lú èròǹgbà kí wọ́n máa kó wọn lọ sí orílẹ̀-èdè mìíràn ìyẹn Kóńgò. Pẹ̀lú ọ̀tẹlẹ̀múyẹ́ ilé tí àwọn rí gbà ló mú kí àwọn tètè lajú tàwọn sílẹ̀ káwọn tó bẹ̀ sí yẹ àwọn ọkọ̀ wò lóríṣiríṣi.
àmọ́ bí àwọn ṣe débi ọkọ̀ SUV kan eléyìí tó dúdú làwọn gbọ́ ohun igbe àwọn ẹranko náà láti inú ọkọ̀ ibẹ̀ gan òun ni àwọn ti bẹ̀ sí ń gbé ìgbésẹ̀ akin lórí rẹ̀ lójú ẹsẹ̀ ni àwọn yẹ ọkọ̀ ń wò níbi tí àwọn sì ti bẹ̀ sí ń gbọ́ ohùn tó jẹ́ ti àwọn ẹranko méjèèjì ọ̀hún eléyìí tí wọ́n ń sunkún pẹ̀lú àlàyé àwọn ọmọ kìnìún náà ni wọ́n sì kéré púpọ̀ èyí gan ló fún àwọn afurasí náà láǹfààní láti ní èròǹgbà pé wọ́n fẹ́ kún ọkọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ sílẹ̀ òkèrè. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan ló ti wáyé ní ìpínlẹ̀ Kogi níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò tí wọ́n ti dàwátì lẹ́yìn ìgbà tí wọ́n ti láwí tí wọ́n jí wọn gbé sá lọ. Wàhálà ọ̀hún ló ṣẹlẹ̀ ìyẹn ní ojúnà Ọ̀kàbò Ọ̀chádàmù Àyìngbá tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ la gbọ́ wípé ọta àbọ̀n bẹ̀rẹ̀ sí ní bà kódà àwọn ọlọ́kadà ni wọ́n tó dé ẹni tí àwọn ti láwí ti jí gbé sá lọ. Àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé níṣe ni ọ̀rọ̀ ààbò ní apá ojúnà ọ̀hún ó ti di ohun tó yẹ kí ìjọba ó bẹ̀rẹ̀ sí ń gbé ìgbésẹ̀ akin lé lórí báyìí látàrí gbogbo àwọn tí wọ́n bẹ nínú ọkọ̀ ọ̀hún ó ní àwọn ti láwí máa kó sá lọ. Kódà ọta àbọ̀n làwọn lára àwọn ọkọ̀ náà ẹni tó jẹ́ àdarí kan tí ìjọba lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú ló bẹ̀rẹ̀ sí ké sí gómìnà ìpínlẹ̀ Kogi ìyẹn Usman Ododo láti dìde fúyà lórí ọ̀rọ̀ ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́ ìyẹn ní ojúnà Ọ̀kàbò Ọ̀chádàmù Àyìngbá tí ń bẹ ní ìpínlẹ̀ Kogi náà. Ajínrere kan ọmọ ilẹ̀ Amẹ́ríkà Kevin Rideout lẹ́yìn táwọn àti làwí jí gbé ní ilẹ̀ Niger ni ó ti padà rí ìyọ̀ǹda gbà báyìí lẹ́yìn oṣù 9 months lákòlò àwọn ajínigbé tó wà tẹ́lẹ̀. Nínú àtẹ̀jáde kan látọwọ́ àjọ kan eléyìí tí kì í ṣe ti ìjọba níbi tí ọ̀gbẹ́ni Rideout ọ̀hún tó ti ń bá wọn ṣiṣẹ́ ni wọ́n ti pé inú àwọn dùn lẹ́yìn ìgbà tí àwọn rí gbọ́ wípé ọ̀kan lára tàwọn ló ti padà wá rí ìyọ̀ǹda gbà lọ́wọ́ àwọn àtìláwí tí wọ́n jí gbé fún kẹtẹ́lẹ̀ láti oṣù bíi 9 sẹ́yìn. Àjọ ọ̀hún wá tẹ̀wájú pé láìpẹ́ láì jìnnà yóò tún wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ ó ń bẹ pẹ̀lú ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí fún ìtọ́jú eléyìí tó ní ìtumọ̀ bẹ́ẹ̀ ló wà ní ayọ̀ àti ní àlàáfíà. Arákùnrin Rideout ọ̀hún òun ni àwọn àtìláwí ọ̀hún jí gbé o nílẹ̀ Niger ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún tàwa yìí kọ̀ láti tú sílẹ̀ láti oṣù bíi 9 sẹ́yìn kí wọ́n tó padà wá fi sílẹ̀ lọ́sẹ̀ tàwa yìí lẹ́yìn ìgbà tí wọ́n jí arákùnrin náà gbé tán. Òun ni iléeṣẹ́ aṣojú ilẹ̀ Amẹ́ríkà ló ti bẹ̀rẹ̀ sí ń kìlọ̀ fún àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà tí ń bẹ nílẹ̀ Niger wípé kí wọ́n máa ṣọ́ ṣe o lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń ti ọ̀rọ̀ ààbò tí ń bẹ ní orílẹ̀-èdè Niger náà bí bẹ́ẹ̀ kọ́ ẹnikẹ́ni ó lè lùgbàdì àwọn àtìláwí náà. Ìyàwó ilé kékeré kan ló ti gbẹ̀mí lẹ́nu ìyàwó àgbà báyìí ìyẹn ní Ọjọ́ka ìjọba ìbílẹ̀ Ọ̀làmábọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kogi. Arábìnrin kan tí wọ́n pè ní Kàdíjàtù ni ó gbẹ̀mí lẹ́nu ìyàwó ọkọ rẹ̀ kan tó jẹ́ àgbà ìyẹn Ràmọ́tù lẹ́yìn ìgbà tí wàhálà bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì. Ṣáájú ni ọkọ àwọn arábìnrin méjèèjì ọ̀hún ti gbìyànjú láti bá wọn parí ìjà níbi ìyàwó kékeré ìyẹn Kàdíjà ti dìbò bẹ́ẹ̀ ni pé wàhálà òun ti tán lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ ni òun ti fi àyè gba àlàáfíà kó jọba láìmọ̀ wípé owó ṣì ń bẹ nínú ọkàn rẹ̀. Àmọ́ bí àwọn méjì ṣe ń lọ sí orí oko òun ni arábìnrin ọ̀hún Kàdíjàt ni ó bá fi ọ̀bẹ gún ẹni tó jẹ́ ìyàwó àgbà rẹ̀ pa títí yẹn fi jẹ́ pé Olódùmarè. Arábìnrin Kàdíjàt la gbọ́ pé ó gbẹ̀mí lẹ́nu ẹni tí wọ́n pè ní Ràmọ́tù lẹ́ni tó jẹ́ ìyàwó ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà táwọn méjì jọ ní gbọ́mi sí omi òtún kan. Lẹ́yìn ikú Ràmọ́tù òun ni àwọn ará ìlú ti gbèsìn nílànà ti Islam àmọ́ Kàdíjàt tirẹ̀ ló ti fẹsẹ̀ fẹ́. Ọkọ àwọn ìyàwó méjèèjì náà Jubril ló ti padà wá sọ̀rọ̀ ṣàlàyé pé lótìtọ́ ni wàhálà tó ń ti fà kájà kọ́bẹ̀lẹ̀ láàrin àwọn ìyàwó méjèèjì bẹ́ẹ̀ ni ó gbìyànjú láti bá rí wípé àlàáfíà ló jọba ń bẹ̀ àmọ́ láìmọ̀ wípé ìyàwó kejì ìyẹn Kàdíjà ló sì ní ohun kan tí ò dá lọ́kàn sí ìyálé rẹ̀ ìyẹn Ràmọ́tù. Ṣàdé lòún gbọ́ wípé bí wọ́n ṣe ń lọ sí orí oko òun ni Kàdíjà ló fi ọ̀bẹ gún Ràmọ́tù pa títí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀.